Wow, nígbà tàwa sinimá tuntun látọwọ́ Ṣótáyọ̀ Gàgà tó ń ṣò lórí YouTube channel tó kọ́nilọ́gbọ́n àti òye what an epic movie tí eléyìí jẹ́. Orí eléyìí ṣe ẹ gbọ́ mi kẹ́ ẹ bá mi ká lọ. Àwọn ìyá mẹ́ta wà o, Gbémisọ́lá, Gbémilékè àti Gbéminíyì tí wọn ò sì ní ọkọ. Àìlọ́kọ wọn yìí ó jẹ́ ohun tí ó bà wọ́n nínú jẹ́ gidigidi ni o. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá pàtẹ ìpèrò wípé kí ló ṣẹlẹ̀ gangan. Ibẹ̀ náà ná ti wá plánkì last born wọn wípé báwa ò tiẹ̀ lọ́kọ ó yẹ kí wọ́n ti lọ́kọ. Wọ́n wá ní a fún ẹ ní oṣù kan péré kó o fi wá boyfriend tí ó fẹ́ jáde. Níbẹ̀ ló ti wá délé tó ti ń ronú òun wípé ọkọ níbo lòun ti fẹ́ kó, ṣé wọ́n lé ní títì ni àbí wọ́n lé níta. Òun náà dẹ̀ ni òun gbà sí challenge yẹn. Nígbà tó yá ó rò ó dáadáa ó ní màá wá nǹkan ṣe sí i. Nígbà tó wà lọ́fíìsì lọ́jọ́ kan arákùnrin kan wá tó wá advertise iṣẹ́ fún un. Ó wá arákùnrin yẹn ó ti fọ́ fún ní yes, this is exactly the kind of man that I want and exactly my spec. Níbẹ̀ náà ni máa yẹn ti advertise gbogbo enterprise àti entrepreneur tí ó hàn tí ó wá sí ọ́fíìsì yẹn. Níbẹ̀ ni Gbéminíyì ló ti fall in love. Lálẹ́ ọjọ́ yẹn wọ́n ti bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí Balógun náà dẹ̀ tí yóò fẹ́ tóun náà dẹ̀ ní òun náà nífẹ̀ẹ́ rẹ̀. Níbí náà ni Gbéminíyì ti mú Balógun lọ sí ilé o tó mú lọ sọ́dọ̀ àǹtí ẹ̀ tó dẹ̀ introduce ẹ̀ sí. Àǹtí ẹ̀ náà wá ní ó yá Gbéminíyì o pọ̀pọ̀ tó mú wá irú iṣẹ́ wo ló ń ṣe. Ìyẹn náà bá ní real estate and management ló wà. Níbẹ̀ ni Gbémilékè ó gbẹ̀yìn invite boyfriend Gbéminíyì wá sílé ẹ̀ pé káwọn máa fẹ́ra. Níbẹ̀ ni bọ̀bọ́ yẹn decline òun ò ṣe. Níbẹ̀ náà ni Gbémilékè ló bá fi 20 million naira lọ. Bọ̀bọ́ ò ní choice o, ó ní 20 kílẹ̀ wí 20 million ọ̀rọ̀ owó jajù. Bẹ́ẹ̀ náà lọ bẹ̀rẹ̀ eré ìfẹ́ wọn ní kọ̀kọ̀ àṣírí padà tú síta. Níbẹ̀ ni Gbéminíyì náà ti ní òun náà ṣe tiẹ̀ padà o. Àǹtí Gbémilékè mú ọkọ lọlé o, ìròyìn boyfriend ẹ̀ ó introduce ẹ̀ sí mọ́mì wọn. Nígbà tó introduce sí mọ́mì wọn ní ṣé ẹni tó fẹ́ rè má jẹ́ ń gbọ́ pé o máa mú ẹlòmíì wá bá mi mọ́ o. Níbẹ̀ náà ni Gbéminíyì ti wá gbọ́ tóun náà wá invite boyfriend àǹtí ẹ̀ sí ọ́fíìsì wọn tó wá tún àwọn àṣírí ńlá bàǹtàbàǹtà kan wípé àǹtí òun ò ṣe fẹ́ o kí bọ̀bọ́ ìyá tètè yẹra fún un. Níbẹ̀ ni bọ̀bọ́ yìí náà ti sọ wípé pẹ̀lú gbogbo ohun tó sọ yìí mi ò fẹ́ mọ́. Ṣé ojú àǹtí wọn àgbà Gbémisọ́lá wà lára Balógun o tí òun náà sì fẹ́ ṣe kíni òun náà sì fẹ́ jọ ṣe tọkọtaya àwọn dẹ̀ ti jọ lò pọ̀ níbẹ̀ náà ni Gbéminíyì ti wá ká wọn mú un tí Gbéminíyì ní àǹtí ẹ ṣe wá ṣe wọlé fún mi sí. Níbẹ̀ náà ni ìjà bẹ́lẹ̀ o láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n sì lé Balógun jáde kúrò nínú ilé nínú yàrá tó wà. Lẹ́yìn náà ló wá fàbọ̀ lórí àǹtí ẹ̀ lóní kí lẹ́ ń ṣe báyìí sí àǹtí mi. Àkọ́kọ́ ṣe ẹ̀yin náà tún wá ṣe. Níbẹ̀ náà ni ìrònú wá dorí àgbàkodò tó délé tó ń wò pé ṣé ègún lélẹ̀ nàbí ní kápẹ́ yìí. Gbéminíyì náà délé òun náà wò pé ṣé ẹ̀fún rè ni àbí èdè. Àǹtí wọn àgbà náà Gbémisọ́lá òun náà wá wò pé kí ló lè máa ṣẹlẹ̀ ṣé ilé òun ṣe pé à ń pọ̀ yìí lóore ò láronú eléyìí ti fẹ́ máa jọ bí ogun lòun náà gbé apá lọ́lọ́ bá àǹtí wọn o. Ìyẹn ló wá mú wọn lọ sí ọ̀dọ̀ mọ́mì wọn lónìí yá lọ bìyà yín léèrè ká mọ ohun tó ń ṣẹlẹ̀. Nígbà tó bìyà ìyá ní irú kí ló ń sọ̀rọ̀ tó fi ìlọ̀kulọ̀ lọ́hùn báyìí. Níbẹ̀ náà ni pásítọ̀ ti wọlé dé o tó ní ìyá gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ẹ̀yẹ kẹ́ ẹ̀ mọ̀ ń pa ẹ̀ lọ́ba gbélé lè yà lọ́wọ́ ló bá lóun àjẹ́wò òun á ká ló ní kò ń ṣẹjọ́ òun. Ó ní inú ìṣẹ́ àtòṣì ni àwọn òbí àwọn bí òun sí òun àtàbúrò òun ò sì fẹ́ fi òṣì àti ìṣẹ́ lò gbésí ayé òun lòun ṣe dàbí ọgbọ́n. Ó ní ọkọ àfẹ́sọ́nà ọ̀rẹ́ òun tímọ́tímọ́ lòun jágbà o lòun fẹ́ torí pé ó lówó lọ́wọ́ ó sì kájú ẹ̀ lòun ṣe wípé ó yẹ kí òun bímọ fún un. Nígbà tí òun bí kíní òun bí kejì òun bí kẹta àárẹ̀ yìí wá dé orí bẹ̀rẹ̀ sí fún gbogbo ara wọn wá ń rò òun wá dé ẹ̀wọ̀n wá sọ wípé ọ̀rẹ́ òun tóun yàn jẹ ẹlẹ́dàá ẹ̀ ló ń bá a jà tí gbogbo àìsàn yìí dẹ̀ fi mú láì tí ò bá ti múra àìsàn yìí ni ó pa á. Wọ́n wá ní ṣùgbọ́n àìníkú ẹ̀ ó ní ọgbọ́n tí ó dá sí o. Wọ́n wá ní kí ni wọ́n wá ní òun ni pé kí àwọn ọmọ ẹ̀kan kan má márì kí wọ́n má ní ọkọ rárá. Ó ní eléyìí ló máa fi jẹ́ kó jẹ́ wípé àwọn ọmọ ẹ̀ náà ọ̀rọ̀ yẹn náà wá tà sí àwọn náà lára táwọn náà wá fi jẹ́ èèyàn tí wọn ò dọ́lọ́lá tó lórí lọ́wọ́ ṣùgbọ́n wọn ò gbọ́dọ̀ lọ́kọ. Ọjọ́ tó bá fi lè lọ́kọ ọjọ́ náà nìyá àwọn ó jáde kúrò láyé tí ó gbẹ̀mí mì níbi tó ti wá ń ṣàdúrà fún wọn tó ń súre fún wọn. Bẹ́ẹ̀ ni kú wọlé dé tó mú ìyá lọ o. Ìyá ní òun ò kábàámọ̀ ìwà tóun wù ó nítorí ọmọ
lòun ṣe ṣe kí ìyà bá lè má jẹ àwọn ọmọ òun ni olóhùn ràgàbọ̀ àwọn ọmọ òun sì ráyé gbé fáwọn ọmọ òun ni. Abiyamọ tòótọ́, ṣé ìwọ tó bá jẹ́wọ́ ni ṣó o lè ráyé gbé fáwọn ọmọ rẹ? Ṣé irú ìwà tí ìyá yìí ṣe ṣé ìwọ náà lè ṣe nítorí ọmọ? Ó ní àjẹ́ ayé àjẹ́ ọmọ lòun, gbogbo ohun tó bá fẹ́ dáhùn lẹ́bi kó rọra dáhùn lẹ́bi o torí ọmọ lòun ṣe ṣe. Tó bá lè ṣe bẹ́ẹ̀, give your comment in the comment section ká gbọ́ bí ìyá yìí ṣe wà.